Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé, níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùrá wípé ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwálé ọmọ ewé jẹ́. Kí ni mo mú wá fún yín lónìí ní àkójọ owó. Ẹ mọ̀, àkójọ owó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá o. Kí èèyàn ṣiṣẹ́ kó má lè ní àkójọ síbì kan pé iye báyìí mo tọ́jú lọ́dún àbí iye báyìí mo fi pamọ́ lóṣù yìí. Ọ̀pọ̀ tí ẹ wà tó jẹ́ wípé wọ́n ń dájọ, ṣùgbọ́n bó ṣe ń dájọ tán fi owó pamọ́, tó bá tó àsìkò tí owó náà ti pọ̀ tán fẹ́ gbà àbí tán ti gbà, nǹkan míì tí wọ́n ní èrò ayọ̀, ibẹ̀ ni wọ́n máa ná owó náà sí. Wọ́n á ti ná tán náà tún máa wò pé, owó tí mo dá, ẹ nílò àkójọ owó bí àgbàná. Ẹ mọ̀ wípé òun àti àgbàná náà ọmọ ìyá ni wọ́n. Kó owó má dúró lọ́wọ́, bí èèyàn ṣe ń gbà ó máa lọ, bí èèyàn ṣe ń gbà kó má mọ ibi tí owó ń wọ̀. Àbí kí nǹkan tí ẹ máa mú owó lọ́wọ́ èèyàn tó jẹ́ wípé èèyàn ò mọ̀ bí ó ṣe ń pòórá. Kí lẹ máa bá mi wá? Ẹ lọ bá mi wá ewé ewúro àti ewé bomubómú. Ẹ bá mi lọ̀ kó kúná, ẹ lọ̀ kó kúná dáadáa. Ẹ lè sa kó gbẹ, kí ẹ tún lọ̀ kó dàbí powder. Ẹ wá pò mọ́ òrí, ẹ fa sínú ike kan. Ẹ máa fi pa ọwọ́ yín lọ síbi ìtajà yín láàárọ̀. Kódà tí ẹ bá ń lò dáadáa, tí wọ́n bá lo owó burúkú fún yín, tí wọ́n bá ná owó burúkú fún yín, tó bá kàn yín lọ́wọ́, ẹ rọ̀ ni. Ó ti pa oró, kò lè ṣiṣẹ́ kankan mọ́. Kò ju bẹ́ẹ̀ lọ. Ó ṣiṣẹ́ gidi. Àtàgbàná àti àkójọ owó, iṣẹ́ méjèèjì ló ṣiṣẹ́ fún. So, kò ju bẹ́ẹ̀ lọ títí dìgbà míì. A ó tún pàdé. Ẹ má gbàgbé àti like, comment, share. Ire o.